tẹ́ bá decide pé ẹ ń lọ báyìí nísìn ìmọ̀ràn tí máa fún yín ni pé ẹ hand over fún DG finance yín ṣá ẹ hand over fún àti chief justice state yín ẹ má ní ẹ ṣe báwọn náà corrupt kó kàn yín ẹ fi yẹn lẹ̀ ṣé pé ẹ máa rí wa face to face a máa bá yín ṣe meeting Adele máa rí àbí àìrọ ẹ ti lose opportunity yẹn èmi fi àyè yẹn lẹ̀ fún yín ní láàrin ọdún kan tí mo ṣe reclamation notification fún yín but ẹ ti lose ẹ tún wá ń gbéraga èyí tó wá worse ni pé ẹ jẹ́ kí ìyà máa jẹ àwọn èèyàn wa toríṣiríṣi nǹkan burúkú ṣẹlẹ̀ sọ́tà wọn láìṣe àwọn ẹ gbàgbé ẹ hand over fún DG finance yín department ministry or something like that ministry yes ẹ hand over fún àti chief justice state yín or chief judge whatever you call them I think chief judge or chief justice whichever one ẹ hand over fáwọn méjì yẹn kẹ́ máa lọ. Nàìjíríà ń ṣe orílẹ̀-èdè o in any way in any form kò ń ṣe nation kò ń ṣe country rárá arrangement ni àwọn wàá lè máa gàba lórí àwọn ọmọ onílẹ̀ gangan tọ́lọ̀ ń ṣoore fún ẹ̀ wá ń febi pa wọ́n ẹ̀ ń pa wọ́n ẹ̀ ń ṣe wọ́n játijàti.